béèyàn bá mà ti lórúkọ láyé yìí wàhálà mà ní o. Mo rí fídíò kan tí ọmọ obìnrin kan ṣe, Fatima Mohammed lọmọbìnrin yẹn ń jẹ́ ọmọ tápà ni. Ẹ̀yin ọmọ Nàìjíríà gbà mí o, èmi Fatima mọ́mọ́ ọmọ Nàìjíríà ọmọ Àjànà ìkan ẹjọ ẹ gbà mí ẹ̀yin ọmọ Nàìjíríà ìyà yìí ti pọ̀ jù o. Ìgbà tí mo wà ní ìgbà tán rán mi lọ sí school mo ṣe tán lẹ́kọ̀ọ́ torí Èkó làwọn parents mi wà. Èkó lọ́wọ́ nígbà mo ka secondary school tán ni mo lọ sí Ìrè poli Ìrè lèmi àti Lukman olóògé ọmọ wúlé mọ́tò Ìrè láti pàdé o. A dẹ̀ pàdé ó dẹ̀ gba nọ́mbà mi ó ṣà ń pè mí lọ pè mí bọ̀ ó lóun fẹ́ fẹ́ mi mo ní mi ò lè fẹ́ léré so mo ṣáà bó ṣe máa ń ṣe ó ṣáà ń lọ ó ń bọ̀ ó ń máa wá so kí n ṣàṣọ́ọ̀tì ọ̀rọ̀ mi so ohun tó ṣàṣẹlẹ̀ ni pé ó wá sílé wa òun àti bọ̀dá Ṣẹ́gun wọ́n wá pẹ̀lú àwọn àfáà kan báyìí wọ́n kọ́ àwọn àfáà kan báyìí wá pẹ̀lú ìyá rẹ̀ Alájà Wúlé Mọ́tù wọ́n jọ wá so ìgbà tán wá wọ́n tọrọ mi nígbà yẹn a ṣe introduction wọ́n rè èso wọ́n rà sínú báskẹ́ẹ̀tì ọjọ́ ẹtì ẹ̀yẹ mi tó ń pẹ́ inú àwọn fámìlì mi gan dùn nípé à pé ọmọ àwọn fẹ́ rere láì mọ̀ pé àwọn fẹ́ lọ jẹ́ ń bẹ̀ so bọ̀ kò dùn mọ́ àwọn fámìlì mi kankan nípa eléré òkè ń tọ́jú ìyàwó ṣùgbọ́n wọn pè mí ni mo mọ tí mo rí ìgbà tí mo débẹ̀ tán tí oyún pé 8 months ní Lukman olóògé ọmọ Wúlé Mọ́tù ló gbé ìwà rẹ̀ ràn sí mi o girlfriend lóríṣiríṣi kò ṣe ń kà tí wọ́n á ń sọ̀rọ̀ pé wípé tẹ́ bá tiẹ̀ fẹ́ ṣe ṣìnà ẹ gbé lọ síta kò yẹ kẹ́ ṣe hàn sí mi so mo ṣe wá padà létà ńgbà tí oyún màbúbù wà ní 8 months ló wá sọ fún mi pé òun ti bímọ 5 nǹkan tó dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ọlọ́mọ 2 ìyàwó kan yẹn dẹ̀ máa ń jowú lòun ṣe lé dànù so nísìnyí báyìí sìn gbà tí oyún ti pé 8 months ó sì mọ̀ pé oyún ò ṣe ń ṣẹ́ mọ́ ló ṣe wá sọ fún mi pé Fatima má bínú mo ṣẹ́ o ìyàwó 2 lòun ti fẹ́ rí ọmọ 5 mo ṣáà tún fìfẹ́ bá lọ gbogbo táìmù yẹn ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi mo ṣáà fìfẹ́ bá lọ gbà tó wá yá iṣu ṣe wọléwọ̀de pẹ̀lú neighbor mi yàtọ̀ sáwọn girlfriend lórí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì tá a jọ ń sùn ìyá ó wá jẹ ìyá fàyè wà nísàlẹ̀ torí upstairs 3 bedroom flat mi ó sì mú ìyá fàyè láti ìsàlẹ̀ obìnrin yẹn náà ìtura pé eléré èmi dẹ̀ lọ ṣerun so Ghana weaving ni mo fẹ́ ṣe ó wá ní èmi wá padà ṣe fixing so gbogbo tí mo fi ṣe fixing yẹn mi ìpẹ́ bí mo ṣe dé báyìí mo sì pọn màbúbù sẹ́yìn o bí mo ṣe dé báyìí mo bọ́ wọn Lukman olóògé ọmọ Àríjà Portable bọ̀ tí báyìí sì ń gbà tí oyún ti pé 8 months ó sì mọ̀ pé oyún ò ṣe ń ṣẹ́ mọ́ ló ṣe wá sọ fún mi pé Fatima má bínú mo ṣẹ́ o ìyàwó 2 lòun ti fẹ́ rí ọmọ 5 mo ṣáà tún fìfẹ́ bá lọ gbogbo táìmù yẹn ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi mo ṣáà fìfẹ́ bá lọ ìgbà tó wá yá iṣu ṣe wọléwọ̀de pẹ̀lú neighbor mi yàtọ̀ sáwọn girlfriend lórí bẹ́ẹ̀dì tẹ́jọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì tá a jọ ń sùn ìyá ó wá jẹ ìyá fàyè wà nísàlẹ̀ torí upstairs 3 bedroom flat mi ó sì mú ìyá fàyè láti ìsàlẹ̀ obìnrin yẹn náà ìtura pé eléré èmi dẹ̀ lọ ṣerun so Ghana weaving ni mo fẹ́ ṣe ó wá ní èmi wá padà ṣe fixing so gbogbo tí mo fi ṣe fixing yẹn mi ìpẹ́ bí mo ṣe dé báyìí mo sì pọn màbúbù sẹ́yìn o bí mo ṣe dé báyìí mo bọ́ wọn Lukman olóògé ọmọ Àríjà Portable bọ̀ sọ́wọ́ yẹn bẹ́ẹ̀dì kódà aṣọ orí ńlá gan Pasuma ló play ẹ lè táàgì Pasuma gan kẹsàn-án pé orí ńlá tí Pasuma ṣe ní 2015 orí ńlá tí Pasuma ṣe ẹ̀zẹ̀ ló gbé jáde èmi ni mo wà nínú pósítà yẹn kò síbi tí pósítà yẹn ò sí ẹ táàgì Pasuma tó ẹ pé rọ́mù ń pa ẹ táàgì Pasuma kẹsàn-án pé ẹ máa sọ̀rọ̀ yín lọ orí ńlá tó ṣe ní 2015 ẹ máa sọ̀rọ̀ yín lọ àti Fatima ẹ̀zẹ̀ ní aṣọ́rò láti ṣe ẹ̀zẹ̀ ló gbé jáde Fatima ọ̀hún ló dìdàkudà yìí o ọmọ Àríjà mo gbé káàkiri màbúbù ti pé 10 years tí máa ń pe Portable pé kó sọ school fees màbúbù kò ní á ní òun ò sí ráyè kémi gbọ́mọ wá fóun máa gbọ́mọ wá pẹ̀lú ọmọ 5 tẹ́tí kó fún màmá dẹ̀ ti dàgbà so màbúbù náà máa pè gẹ́gẹ́ bí pé ọmọdé máa ń nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìgbà míì tí màbúbù bá ṣe ń tó ọ̀dà sí bàbá màbúbù yìí á ní màá lọ bá dádì mo ní à tó bá lọ bá dádì ò lè rí ìtọ́jú ilẹ̀ tí wọ́n fọ̀ mo ń fọ́ lẹ́ni tó pé tí bá ti dẹ́kọ̀ máa ń pákéjì ara mi máa ṣe bí ìgbà tó yẹ pé wípé Ọlọ́run ti gbà fún mi ilẹ̀ mò ń fọ̀ta ilẹ̀ ni mò ń fọ̀ta ni mo fi pákéjì ara mi kò sówó kò sí nǹkan kódà ilé tí mò ń gbé gan ilé tí mò ń gbé ọ̀fẹ́ náà fún mi o tó wọ́n rí gbogbo wàhálà tí mò ń ṣe nípé èèyàn kan ló fi ilé yẹn ta mí lọ́rùn pé kí n máa sùn kí n máa jí kódà àwọn 2 làwọn ní ilé yẹn báyìí ní sìn ilé yẹn ń sìn ilé yẹn ń sìn wọ́n fẹ́ gbé ta wọ́n ti fẹ́ tó ti fẹ́ wó ilé ẹ̀kọ́ tẹ̀ máa lọ wó pọ̀ olúwa ẹ̀kọ́ náà ń ṣàánú mi o ẹ̀rù máa ń bà mí. ilé yẹn ti fẹ́ wó ẹ ṣàánú wá o. gbogbo ẹ̀ kò ṣe ń túnṣe kò ṣe ń gùn gbogbo ẹ̀ ti rọ̀ fẹ́ kó gbogbo orúfù lẹ́yìn ò dá mọ́ ẹ ṣàgbọ̀ kí n ṣáà tiẹ̀ ọ̀rọ̀ pọ̀ ṣe rí láìfù yìí ó yẹ kí n ti ṣe ti pẹ́ bọ àwọn èèyàn sẹ́ pé kí n lọ mo ní à ń pè mí láìpẹ́ àwa tápà lójú tì í pè mí láìpẹ́ irú nǹkan báyìí o mi ìfẹ́ kan tó máa gbé mi sáré mi ìfẹ́ wàhálà ṣùgbọ́n ọ̀rẹ́ mi tó sẹ́ pé ọ̀rẹ́ mi kan ló wá pè mí ibi tí mo jókòó sí ó ní à ìyá màbúbù kan fìyà jẹrẹ ẹ nì ó bímọ fún star tó yẹ kó jáde mú ní ẹ wo 10 years lélẹ́yìí ọmọbìnrin tí màbúbù máa mọ bàbá ẹ tó bá gbogbo wàhálà ó fẹ́ fi wàhálà parẹ́ màbúbù ó padà mọ bàbá rẹ
jáde síta tí pátí bá tiẹ̀ máa gba Màbúbù gbogbo wàhálà tó ti ṣe lé lórí kò ní gbé nǹkan mo ní ẹ wo àwa tápà wípé bá ṣe máa ń ṣe lọ́dọ̀ wa ni a máa ń forí tí ìyá ń tiwa à ń ṣe kébèkébé káàkiri kí ṣáà bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣàṣírí wàhálà yìí ti pọ̀ jù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà wàhálà yìí ti pọ̀ jù ẹ ràn mí lọ́wọ́ torí láti jọjọ́ yìí tí wọ́n ti wá pé tí Màbúbù bá ti pe Portable kò ní gbé kọ́ọ̀lù ìgbà tó wáyá ló wá fi nọ́mbà mi sí blacklist ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ tí wọ́n ti pe màmá náà tí wọ́n ti pe màmá wọn. wàhálà yìí ti pọ̀jọ́ ẹ ṣàánú mi wàhálà yìí ti pọ̀jọ́ láti àtìgbà tí Màbúbù ti pé 10 years Màbúbù sì pé Màbúbù pé láìpẹ́ ó ti tó bí 2 weeks báyìí tí Màbúbù pé ìgbà tó gbọ́ tọ́mọ yẹn béèrè pé school fees òun báyìí ó kọ̀ọ̀kọ́ ti fóònù ni àtìgbà tó ti wá ń pe nọ́mbà dúkùn olóògẹ mọ́ nọ́mbà rẹ̀ kò lọ́mọ́ bọ̀ mo ti ní lẹ́ni pé máa mú Màbúbù lọ pé máa mú lọ sábẹ́ òkúta ní Èkè Èjìgbò pé máa lọ fi Màbúbù síbẹ̀ ọ̀rẹ́ mi ló wá sọ pé àti Fatima ẹ má ṣe bẹ́ẹ̀ o ọmọ tẹ́tí ń rèbọ̀ láti jọjọ́ yìí tẹ́ bá gbọ́mọ yìí lọ kó má lọ fi ṣògùn owó kó má lọ fi ọmọ yìí ṣògùn owó. ọjọ́ náà rẹ̀ tàbí Pasuma náà torí Pasuma náà ló ṣe oore ńlá késẹ́ẹ̀tì 2015 èmi lọ́ọ̀yà gbàdàgbà máa ń gbà yẹn ó bí mo ṣe dà báyìí o torí wàhálà ọmọ ẹ̀ tí mo ń bá káàkiri ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ wo wàhálà láti jọjọ́ yìí ṣe wọ́n lè sá pé mi ni mo wà ní pósítà yẹn láti jọjọ́ yìí ṣùgbọ́n lágbára Ọlọ́run mo mọ̀ pé tí dúkùn olóògbé tó bá wà nǹkan ṣe sí ọ̀rọ̀ mi tó bá wà nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọ yìí gbogbo wàhálà tí mo ti ṣe láti jọjọ́ yẹn Ọlọ́run ó bí tó bá dẹ̀ dá láyè tẹ́ ẹ̀ bá tún dá mo mọ̀ pé Ọlọ́run tún dá ẹ jọ̀ọ́ tó dẹ̀ ṣe ràn mí lọ́wọ́ bí mo ṣe lè sọ Yorùbá mi nìyẹn torí kò síṣẹ́ o ayé mo dẹ̀ kàwé graduate lèmi náà mo kàwé o picture of the serve èmi náà kàwé o mo kàwé o. the serve ẹ mú picture of the serve wa wàhálà ọmọ lẹ ń bá kiri láti jọ ẹ. wàhálà ọmọ ni mò ń bá kiri pé tí Màbúbù ṣe èmi náà kàwé o mo dẹ̀ ṣiṣẹ́ àwọn company tí mo ti ṣiṣẹ́ gbogbo wọn ò sanwó gidi náà nígbà tó sí connection kò sólùrànlọ́wọ́ gbogbo àwọn tó tó mi gbogbo náà yọjú mi lọ ẹ gbà mí olóní pé mo ṣe mi àtìpá tí mo dẹ̀ ti fẹ́ báyìí àwọn fámìlì mi kò sí ìtọ́ràn mi lọ́wọ́ tó náà ti wọn ò fẹ́ kí n fẹ́ gan wọn ò fẹ́ kí n fẹ́. picture of the serve ẹ mú wá àsìkò ti tó náà ni tọ́nà bá lásìkò ti tó láti joy kíyàn rí ọmọ fún good 10 years kódà máa wẹ̀yìn wò ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni o ẹ bá mi ṣàánú ọ̀rẹ́ mi o ẹ jọ̀ọ́ yín náà ráàánú gbà o. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà wàhálà yìí ti pọ̀ jù ẹ ràn mí lọ́wọ́ torí láti jọjọ́ yìí tí wọ́n ti wá pé tí Màbúbù bá ti pe Portable kò ní gbé kọ́ọ̀lù ìgbà tó wáyá ló wá fi nọ́mbà mi sí blacklist ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ tí wọ́n ti pe màmá náà tí wọ́n ti pe màmá wọn sọ pé àwọn ò gbàgbé Màbúbù kémi mú Màbúbù wá kí mú Màbúbù wá ọmọ márùn dẹ̀ wà lọ́wọ́ tẹ́lẹ̀ ọmọ márùn wà lọ́wọ́ tán tọ́jú torí ìgbà tí Màbúbù pé 2 years tí mo lọ sí Abẹ́òkúta ìgbà tí mo lọ sí Abẹ́òkúta mo rí bí àwọn ọmọ yẹn ṣe rí àwọn ọmọ yẹn rí ráhùn so mo wá wò pé tí bá tún ní kí n mú Màbúbù lọ àwọn ọmọ tó ń rí tọ́jú so ìgbà tí mi ti wojú lẹ̀ nígbà tí Màbúbù wọn 2 years nígbà tí mo ti wojú lẹ̀ bí mo ṣe wojú lẹ̀ pé àwọn ọmọ yẹn ò rí tọ́jú láti ìgbà tí Màbúbù wọn 2 years òun ni mi ṣe kò mú Màbúbù lọ́mọ́ Màbúbù ti pé 10 years báyìí o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o ẹ gbà Bọ̀dá Ṣẹ́gun mọ̀ mi bọ̀dá Ṣẹ́gun mọ̀ mi. kò sẹ́ndì èló náà jẹ yín. 2000 gbà tí Màbúbù wà 2 years 2000 ló fún Màbúbù. 2000 náà fọmọ rí ẹ bọ́ síta o. gbogbo àwọn picture tó dà wá pọ̀ náà ni mo ti sẹ́ndì yìí Màbúbù sì pé láìpẹ́ yìí o gbà tó ní pé Màbúbù ló ń bọ̀ òun sọ̀rọ̀ tó ní pé ó tún ti gbóbìnrin míì sílé ìyẹn náà tún bímọ ṣùgbọ́n mo mọ̀ pé bó pẹ́ bóyá nípa àṣẹ ta fi nà yálé ni èyí tó fi nà mí náà èyí tó fi nà tàwọn méjì tó lọ tó fi nà mí á padà fi nà yẹn náà mo mọ̀ pé ìyẹn náà tún bímọ ọkùnrin fún so gbogbo yín ò ti ẹ̀dùn mi ẹ ṣáà gbà mí Màbúbù ti pé 10 years mo dẹ̀ mọ̀ pé tó bá yá Màbúbù ọmọ bàbá rẹ o Màbúbù ọmọ Portable tí Màbúbù bá ti wọ́n wọ fíìmù Màbúbù ọmọ sọ pé dáàdì mi lélẹ̀ máa ní dáàdì wèrè ogan lọ sọ dáàdì tó mọ̀ pé wà láyé kó kí wọn náà sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ sókè. ló bá ti pè wọn gbé kọ́ọ̀lù. tó fídíò yìí èmi ò mọ̀ bóyá ẹni tí mò ń bájà ló wá gbé wọ Fatima dìde o mi ò dẹ̀ mọ̀ bóyá ẹni tó ní YouTube tó ti rojọ́ rí létí ẹ̀ tàbí táwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ti jọ sọ́rí létí ẹ̀ tó mọ̀ wípé kinní kan gbà àárín èmi àti ẹ kọjá ló wá wò pé tó YouTube tòun náà gbọ́dọ̀ jẹun tó sáré wá bá ẹ wípé kó o jáde kó o máa wá pa gbogbo irọ́ tó ń pa tó bá jẹ́ bẹ́ẹ̀
from time o láròjinlẹ̀ kò ti jẹ́ káwọn èèyàn mọ̀ tó bá wá jẹ́ pé wọ́n ló fẹ́ lu opportunity pé mò ń trend lọ́wọ́ láàrin ìjà tó ṣẹlẹ̀ láàrin èmi àti Lizzy ẹlẹ́yà ló wá ṣe yìí ṣó o mọ̀ wípé bí ewúrẹ́ bá ti fara jóná ó máa gbóòórùn ara ẹ̀ ni bí ọmọdé bá sì kọyún àná àwọn àgbàlagbà wọn á fìtàn balẹ̀ ẹ̀yin èèyàn mo mọ ọmọbìnrin yẹn lóòótọ́ o bí mo ṣe mọ̀ MC ni mo lọ ṣe ní Ẹdẹ MC tí mo lọ ṣe ní Ẹdẹ ẹ rí fọ́tò kan tí wọ́n gbé tí a jọ wà nínú ẹ̀ aṣọ tí wọ́n mú lóde tí mo ti lọ ṣe MC ni mo wọ̀ aṣọ yẹn kọ́ ni irú aṣọ ẹ o àmọ́ nítorí wípé wọ́n ti mọ̀ pàṣọ tán ní mú nìyẹn yálà ọ̀rọ̀ aṣọ òde yẹn ni o yálà ó kàn láṣọ tó jọ ń lé ni o àmọ́ wọ́n kóra wọn wá ní gàǹgì ni wọ́n ń bá mi ya fọ́tò ní tòótọ́ nígbà tó ń bá mi ya fọ́tò yẹn mò ń bá wọn dápàrá oníkálukú sì lọ lọ́jọ́ náà mi ń gba nọ́mbà ẹ̀ kò gba nọ́mbà mi lẹ́yìn oṣù bíi 11 àbọ̀ ọdún kan ti kọjá ní ìwọ Fatima wá bẹ̀rẹ̀ sí bá mi chat lórí Facebook olóò tí ń wá mi ti pẹ́ olóò tí ẹnìkan ó ti ọmọ kan ti gbá ẹ ẹnìkan ti ní kó sẹ́ndì owó kó tó rí pé wrong number ni tó ó bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ èmi náà ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ gbọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ní tòótọ́ mo padà bá ẹ sọ̀rọ̀ lórí Facebook yẹn àgbẹ̀jọ́ ń sọ̀rọ̀ àìsíǹdì nọ́mbà ọ̀rọ̀dọ̀rọ̀ WhatsApp bó o ṣe mọ̀ wípé mùsùlùmí ni mí mo máa ń kírun alukuran rí o alukuran rí gbogbo eléyìí tí mò ń ṣe mi ò ṣe nítorí Lizzy mi ò sì ṣe nítorí ìwọ Fatima gangan mi ò sì ṣe nítorí ẹni tó ní YouTube tí kí la ti ń pe àwọn blogger tó wá bá ẹ no àmọ́ nítorí àwọn tó jẹ́ olólùfẹ́ mi ẹ ti alukuran nìyẹn gbogbo tí n máa sọ lónìí èyí tí n bá fi pamọ́ rọ́mọ́wọ́ Fatima ọmọ Èkìá bírèkìá lẹ̀ ń pelédè lóyún tápà tí n bá fi parọ́ mọ́ ẹ alukuran ni mo gbèrú yìí ó sì ní oríṣiríṣi agbára nú gbogbo agbára nú ẹ ló lè gùn tó bá fẹ́ fi gùn dáyàn ó dá ní sẹ̀ríà fún mi àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pamọ́ mi tí mo fẹ́ wá dìbọ́ǹkì yìí gbogbo ègún inú alukuran yìí tó á dá sẹ̀ríà fún ẹ ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ because why tó fi máa jẹ́ pé nígbà tí mò ń bá Lizzy jà ní ìwọ obìnrin tó ti lóyún ó bímọ fún mi lọ́dún 10 sẹ́yìn ló máa wá dé kí nìyẹn ní ṣe ṣówó ló fẹ́ dọ́gbọ́n fi mí tọrọ torí ohun tó ń ṣẹlẹ̀ èmi ò mọ̀ mo mọ ọmọbìnrin yẹn lóòótọ́ ká má fọ̀rọ̀ gùn ó bẹ̀rẹ̀ sí wá mi wá ṣó ti yé bó o ṣe dédé mi tó o bá ẹ ní ìkírun Fatima lẹ́yìn ìgbà yẹn tí máa rí ẹ orí ló bẹ̀rẹ̀ sí bò ìjọ tó ti dé ẹ náà ló ti ní àwọn dáadé ẹ àfáà ni wọn àwọn àfáà ló bí ẹ nǹkan olóò ti ṣetán nílé ìwé ló sọ fún mi ní tòótọ́ ìrìn àjò wọ́ láti bẹ̀rẹ̀ àsìkò tí mò ń wí mo fẹ́ bìnrin ìrìn àjò wọ́ o kí n tó mọ Fatima obìnrin méjì ló ti bímọ fún mi gbogbo obìnrin tó sì bímọ fún mi ó dá mi lójú pé kì í ṣe pé mo ṣàìdásẹ́nì kankan Fatima gbogbo ìtàn yìí ni mo jẹ́ kó o mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ nítorí pé o fẹ́ celebrity o máa bẹ̀rẹ̀ sí sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ dáàdì mi ìyàwó mẹ́rin lọ́fẹ́ àbúrò dáàdì mi kò gbọ́dọ̀ wọn ìyàwó mẹ́jọ lọ́fẹ́ ìyàwó kìíní kan lọ́fẹ́ nǹkan along the line ó di ọjọ́ kan o fẹ́ pe nọ́mbà ọkùnrin kan èmi ló pè tó sì mọ̀ mo gbé ẹ ṣépè látọjọ́ yẹn ni mo ti lé ẹ dànù kó tó di wípé ẹ̀gbọ́n mi tó bí mi lé tó ti mọ̀ nígbà tó wálé mi o bẹ̀rẹ̀ sí pé lọ́jọ́ tó máa wá hòtẹ́ẹ̀lì mi ò mọ̀ ẹ̀gbọ́n mi yẹn ni ò mọ̀ tó fẹ́ ṣe tó fi bẹ́ẹ̀
mọ̀ bóyá mo wà nílé àbí ìsìn nílé, òru ló dé ní aago 11 kọjá, ó dúró sẹ́nu ọ̀nà, àwọn aráalé ló pè mí pé ẹnìkan wà lẹ́nu ọ̀nà yìí, mo jáde mo rí pé wọ́n ni ó di ẹrù gàgàrà. Ṣé láago 11 jẹ́ kí n wá dájú ọmọ yìí lásìkò tí mò ń wí mo fẹ́ ṣe lọ́ńṣì mo fi mi kan wọ́n rò, mo dẹ̀ bẹ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ burúkú. Mo gbà ẹ́ láàyè ó wọlé títí tó máa tú ẹrù alukùránì ló ráàpù mọ́ pépà ṣáínṣáín tó máa fi ráàpù nǹkan yẹn, alukùránì yẹn ló gbélé mi ló nà sí mi. Fatima mo máa kọ, àmọ́ mo fún ẹ láàyè lọ́jọ́ yẹn, ó dúró, ó dẹ̀ di ọjọ́ kejì. Ó yá máa wá lọ ilé yìí ní ìfẹ́ tí ẹ bọ́ta ni kó má di pé ilé ẹnìkan ló lọ tó tí ẹ bọ́ta lóru. Ó di ọjọ́ kejì, mo ní kó o máa lọ, ṣùgbọ́n nítorí pé mo rántí pé Ọlọ́run ni mò ń bẹ̀ lórí lọ́ńṣìn tí mo fẹ́ ṣe, tí Pàṣọ fẹ́ wá ṣeré fún mi lọ́dún náà, tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run yẹn ló fi ń bẹ̀ mí, wàá gbà á, mo yọ̀ǹda f'Ọlọ́run. Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ o. Lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó, ṣóbìnrin tí mo fẹ́ fẹ́ ṣe mi ní ìyẹ̀wò, mo gbà ẹ́ láàyè òun wá sọ́dọ̀ mi. Along the line màá ló lóyún, ókè olóyún, ibo làwọn òbí ẹ wà, wọn ò gbọdọ̀ gbọ́ pé irú iwájú ọmọ gbé. Mo pe Ṣẹ́gun Ògúngbè, mo pe ìyá ni ẹjẹ́ á débẹ̀ ká sọ pé ó ti lóyún, àwa la ló lóyún fún. Ilé yín la dé ìjọ yẹn la mọ̀ kó dọdún méjì tán ti ń wá ẹ o. Ìjọ yẹn la mọ̀ wípé wọ́n ti pẹran nítorí pé wọ́n ń wá ẹ Fátímọ̀. Àbí lọ́jọ́ lọ́ńṣìn mi nígbà táwọn ọ̀rẹ́ ẹ máa dé, gbogbo èèyàn lórí báwọn ọmọ olóṣó làwọn ọmọ yìí. To the extent wípé lọ́jọ́ yẹn mò ń sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ ẹ yìí ó deny wọn. Mo wá ní ṣé bí Òṣogbo náà ni wọ́n ti wá, báwo náà ṣe mọ̀ pé mò ń ṣe nǹkan bí olóòkan bí wọ́n ṣe ra ibi. Àbí àwọn ọ̀rẹ́ yẹn lọ́jọ́ yẹn náà pẹ̀lú ẹ̀, èmi náà ni mo bẹ́ẹ̀ lọ́ọ̀jì wọn o. Àbí ìgbà yẹn lọ. Meanwhile mo fẹ́ ṣe lọ́ńṣìn ní August 1st, òde ní June, láàrin June lọ́ńṣìn ní oṣù méjì. Nítorí pé mi ń fẹ́ kó dá àdúrà tí mò ń gbà sọ́lọ́run lọ́wọ́ nù, Fátímọ̀ ń gbà ẹ́ láàyè ó dúró. Ìgbà láàyè tó dúró tó fi ń lọ tó fi ń bọ̀, àárín yẹn ló lóyún. Ọlọ́run náà ni mo tún wo ojú ẹ̀ pé tó no problem tó bá ti lóyún. Àmọ́ lọ́jọ́ lọ́ńṣìn ó farahàn ní mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀, mo sì mọ̀ pé bọ́rọ̀ ẹ ṣe rí nìyẹn. Àbí òkè ó bímọ yẹn, ìgbà tó bímọ yẹn mo pe àwọn èèyàn, wọ́n bá mi sọ ọmọ yẹn lórúkọ náà. Along the line, meanwhile, ara àwọn nǹkan tí mo fi rò pé bóyá ọmọlúàbí ni ẹ pé ó máa ṣe fẹ́ pẹ̀lú tójú mi ti rí nínú ayé. Ṣé bí ara tí mo rò ní wípé béèyàn bá dé, Fátímọ̀ ó máa kúnlẹ̀ ní o. Bó o bá lọ bomi wá tó o bá fẹ́ gbómi fún èèyàn, ó máa kúnlẹ̀ ní o. Bó o bá lọ gbé oúnjẹ wá tó o bá fẹ́ gbé oúnjẹ yẹn fún mi, ó máa kúnlẹ̀ ní o. Tó o bá fẹ́ palẹ̀ àbọ̀ mọ́, ó máa kúnlẹ̀ ní. Fátímọ̀ gbogbo èèyàn sì ló ń ṣe fún. Àbí ara àwọn gímìkì tó lò nìyẹn o. But at the end of the day, ìgbà tí mo bẹ̀rẹ̀ sí mọ̀ ẹ́ látọjọ́ lọ́ńṣìn pé àwọn ọ̀rẹ́ tọmọ yìí kó wá yìí olóṣó ni wọ́n. Ṣé kì í ṣọmọ olóṣó lọmọ tó borí wá fún mi yìí? Àmọ́ mo tún gbàdí kánú pẹ̀lú pé mo fura ó ti lóyún. Mò ń bẹ lọ́hùn pé kí fíìmù mi kó kẹsẹ̀ járí. Mo gbà ẹ́ láàyè, olóyún yẹn ó máa bí, èmi mà ní mo gbé e lọ sọ́spítù, èmi mà sọ iye tó yá mi nínú gbogbo owó tó fi gbé oyún. Àárín yẹn mà ló ní òun fẹ́ sáàfù tó ti ń fẹ́ sáàfù látọdún méjì tó ti ṣe kan ní skul. Mo mà ṣí rí ẹ nígbà tá a délé yín pé wọ́n ti ń wá ẹ látọdún méjì. Mi fi bínú o, mi sọ̀rọ̀ o, àti mo complain lórí ẹ̀, mi sọ nǹkankan, o ti lóyún already. Mi ì lè fẹ́ kó ba ìgbẹ́ lọ́hùn mi jẹ́. Ok, mo wá mọ̀ wípé wọ́n ti ń wá ẹ ní látọdún méjì. Ok, olóyún, ó ṣe series of things like that. Mo ń wọ ẹ mà ní, o bímọ yẹn. Ó láǹtí ẹ̀kan tó lóhùn ló ń ṣe ẹ́. Mi ìrántí orúkọ ẹ̀ mọ́. Àǹtí ẹ̀ tó lọ́mọ bàbá ẹ ni, o ti mọ ẹni yẹn, òun ló ṣe ẹ́, òun ni ìfẹ́ kò rí lọ́kọ gbé, òun ni kìnnìkan. At the end of the day, àwọn ọmọ tí mo ti bí kó tó wá, gbogbo ọmọ mi tíyàwó tí mo ti fẹ́ tẹ́lẹ̀ kó tó dé, òun ṣọ̀dọ̀ mi náà ń gbé, tí mo bá jó lórí burúkú ọmọ
tí n bá jọ lórí burúkú ọkùnrin obìnrin ò ní da ọmọ sí mi lákàtà kí nǹkan kan má dẹ̀ ṣàwọn ọmọ yẹn kọ́ má bì lápá kọ́ má kàn lẹ́sẹ̀. day one ló ti mọ̀ wípé báyìí ni àbí now kò sí tó ṣàwọn ọmọ mi àwọn ọmọ yẹn ò bá mi gbá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ló máa ń ṣe wọ́n olóyún bímọ lẹ́yìn ìgbà tó bímọ tán ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ pé àwọn ọmọ yẹn orí wọn bẹ́ẹ̀dì kìnìkan kí ni gbogbo eléyìí ìjọ tó sì máa lọ èmi kọ́ ni mo lé ẹ Fátímọ̀ ohun tí mò ń fún ẹ ni kò tó ẹ torí bó o ṣe ń bọ̀ o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ ni o rò pé owó wà lọ́wọ́ mi rẹpẹtẹ pé bí àwọn actors kan ṣe ń jáde tó wó ńlá wà lọ́wọ́ wọn ìgbà tó dénú lé mi lórí pé 3 bedroom flat ni mo lò ìgbà tó dénú lé mi lórí pé normal 3 bedroom flat ni ó sì èrò ẹni pé ó kú wà ló fi lóyún sùúrù ẹni ò gbé mọ́ òun gbé àwọn condition ńláńlá mi sì tẹ̀lé ẹgbà tí ní tí mi dẹ̀ ní lọ jáde ókè mo jáde lọ níjọ́ kan mà ní àwọn ọmọ mi ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo fẹ́ pààrọ̀ léèwé wọn wọ́n ní kó wọn wá ṣe exam ni mo káwọn ọmọ yẹn lọ ṣe nígbà tí máa padà délé ní ìbá ẹ Fátímọ̀ ókè ó ti bímọ o nígbà tí mo wí o kì í ṣe pé mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ókè o ti lóyún kó má bàdúrà mi jẹ́ kó má bà kọ̀kọ́ jẹ́ mo lè gbà ẹ́ ókè no problem kó tẹ̀sí wà ṣé bí nígbà tí mo délé jọ yẹn mi ìgbà yẹn ó dé gan mo ti délé padà látàgò 3 mi ìgbà yẹn lé yẹn ìgbà tó máa dé bí aago 7 lédè gbogbo tí mo sọ yìí kí n bá ti parọ́ mọ́ ẹ mo ti fa Al-Qur'an búra o ẹnikẹ́ni tó bá parọ́ lé mi àti ẹ ló lè pè ìgbà tí ó máa dé ó kàn ó dẹ̀ ṣe ó kí ni ó wọlé tó dẹ̀ máa dé báyìí lóní neighbor tó wà ń sàlẹ̀ mò ń bá sùn ọ̀dọ̀ ẹ̀ ni mo ti ń bọ̀ n tó sọ lọ́jọ́ yẹn nìyẹn ó máa da gbogbo inú ilé yẹn rú pẹ̀lú gbogbo bó ṣe ṣe tó ṣe gbogbo wàhálà mi máa fọwọ́ mi kàn ẹ́ ó sì sọ̀rọ̀ látago 7 alẹ́ yẹn aago 2 òru ló panu mọ́ tí n bá parọ́ kó máa já mi kẹ́lẹ́dà ẹ̀dẹ̀ máa kò mí lójú kẹ́lẹ́dà ẹ̀dẹ̀ máa jẹ mí yá ẹ̀ aago 2 òru ló panu mọ́ mo pe ìyá mi kí ìyá mi tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mi máa rírú eléyìí kí ni mo wá kó sí ìyá mi ní Lukman kádàrá ẹ̀ ni torí kò yẹ kó jẹ́ mi máa tún kó sí wẹ̀ nígbà táàrọ̀ ọjọ́ kejì máa mọ́ Fátímọ̀ ṣe mo lé ẹ lé ní bí ilé ẹ fúnra rẹ ló gbéra kódà ibi tó ló fẹ́ lọ mo tún fún ẹ 10,000 owó mọ́tò bẹ́ẹ̀ fẹ́ lọ ṣe sàrà kan o ti dágbére yẹn tẹ́lẹ̀ kó tó di wípé ó dáhùn tó dálẹ̀ lẹ̀ àárọ̀ ó kọ̀ alẹ́ ìrọ̀lẹ́ ó kọ̀ lákẹ́ ẹ lọ bí tẹ́ ń lọ òun ló dáhùn tó dálẹ̀ lẹ̀ mo ti fún ẹ lówó mọ́tò bó o máa ṣe lọ́jọ́ yẹn máa nìyẹn tó di gbére tí mi rí ẹ mọ́ lẹ́yìn ìgbà tí ọmọ yẹn pé ọdún 4 sí 5 òun mú wá sílé ìyá mi lókè Èjìgbò fún léyá gbogbo ìgbà yẹn ó ti ń rẹ̀ ẹ́ màá dẹ̀ ní sọ pé mi àti ẹ ò ríra ókè àárín yẹn mo wá lọ sí Dubai yẹn ni mo wà tíwà àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ jọ ń ṣolóṣó tẹ́ jà tí wọ́n bínú text message sí mi tó ṣàlàyé pé Fátímọ̀ ó máa mú oko àwọn jọ ń ṣaláṣẹ́wó ni o àwọn jọ ń ṣe àwọn jọ mọ̀ nǹkan ṣe bí nítorí pé ẹjà ló ṣe bẹ́ẹ̀ torí pé ẹjà lọ̀rẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo gbanẹ́dẹ̀rẹ́ o ti lọ ń lọ ẹ ìyẹn ò rí ẹ mọ́ ókè ìyẹn fún gbogbo message ó dà sí mi ó kú mọ̀ the following iléyá tó o máa wá tó o tún wá ń bẹ ìyá mi pé kọ́ bẹ̀ mí lẹ́yìn tó o ti lọ ṣe gbogbo orí burúkú tó fẹ́ ṣe now ìjọ tí mo ti sọ lójú ẹ̀ pé eléyìí ẹ má jẹ́ òdúró sàkání ni o báyìí ni o Fátímọ̀ ìjọ yẹn ló lọ tá ò kúrò ẹ̀ mọ́ rárá tó lè wẹ̀yìn mọ́ níjọ́ tó ti mọ̀ pé mo padà mọ̀ olóṣó ni ẹ́ bó ń ṣiṣẹ́ olóṣó lóṣogbo lẹ́yìn ìgbà yẹn mo ti wá Òṣogbo lẹ́ẹ̀mẹ́ta stáǹdì tó ń dúró sí gẹ́gẹ́ bí olóṣó Fátímọ̀ mo dé stáǹdì yẹn mo mọ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí n bá ti bọ́lẹ̀ nínú mọ́tò tàbí bọ́lẹ̀ ẹ̀yin lọ́kọ rẹ wá ẹ̀yin lọ́kọ Fátímọ̀ kíní kan èmi ò ń ṣọkọ ẹ ó lóyún fún mi lóòótọ́ ó sì bímọ Fátímọ̀ lẹ́yìn tó kúrò lọ́dọ̀ mi ó ti lọ lé ọkọ méjì ó bímọ obìnrin fẹ́ nìkan ó lé ẹ ń bẹ̀ ìkejì bí mọ̀ bóyá ó bímọ ń bẹ̀ wọ́n padà lé ẹ ń bẹ̀ sẹ́mi náà ni mo tún lé ẹ ń bẹ̀ èmi náà ni mo tún ní káwọn méjèèjì yẹn tó kọ ẹ Fátímọ̀ ó ti padà sí stáǹdì ẹ̀ stáǹdì aláṣẹ́wó yín mo wá bẹ̀ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ẹ jọ ń ṣaṣẹ́wó lẹ́yìn ọ̀rọ̀ yìí ó ti rán sí mi tó pè ní tání yìí
àwọn ọ̀nà ní dọ́tọ̀ wá bí tó ń bá sọ̀rọ̀ yẹn kìnìkan gbákandógóje èrò wájà táwọn àwọn àtàwọn pọ̀ nǹkan kan gbákandógóje. ok now ní ìsìn torí wípé mi àti Lizzy ń jà ọ̀rọ̀ mi ń trend ó wá rònú ẹ wípé o lè fọ opportunity yìí gbowó lọ́wọ́ èèyàn káwọn èèyàn máa wá dáwó fún ẹ àbẹ̀wò ló fẹ́ lò àbí ṣé ọmọ tó o bí tí mo padà mọ̀ pé lóṣó ni ẹ́ mi ìwà ní ìwò pé kí n tó lè gbà pọ́mọ mi lọ́mọ yìí wọ́n á lọ ṣe DNA jẹ́ ń kú òun gbogbo bẹ̀ yẹn ìtàn ẹni mo sọ yìí o Fatima nígbà tó o lọ kò ju ọjọ́ karùn-ún àbọ̀sẹ̀ kan ó dé sínú àdúgbò tí mò ń gbé yẹn padà inú ilé kan ló ń gbé nsàlẹ̀ torí kí ló dúpẹ́ sáfíìsì tó fẹ́ ṣe NYSC tó fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ ṣe transfer láti ìlú tó gbé ẹ lọ bí i Niger bí nkankan mo ti bẹ́ẹ̀ ṣe transfer sí Akẹ́ South Akẹ́ South ló ti sáàfù tán àbí ní local government ó padà sínú ilé yẹn inú ilé tí mò ń gbé yẹn ó padà síbẹ̀ ibì kan lọ́wọ́ ọ̀sàlẹ̀ ló ń gbé mi ò dẹ̀gbọ̀n ọwọ́ ọ̀sàlẹ̀ yẹn rí gbogbo píríọ̀dù tó lò lọ́dọ̀ mi ò mọ pápá bẹ̀ ṣe rí báwo ló ṣe mọ̀yàn ń bẹ̀. so nídìí èyí gbogbo àṣírí wọ̀nyí bó ṣe rí pé mo mọ̀ Fatima ṣe ló sá pátápátá níjọ́ tí mo ti sọ pé mẹ́sẹ̀gì báyìí ohun báyìí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi ìjọ yẹn ló lọ gbére táwọn òbí ẹ mọ́ títí dé mi o sì pè mí o pè mí onídàá bá pè mí tó bá ti bèrè owó sùn máa kọ́ọ̀tì lémi ìwọ sọmọ ẹ nìkan ni máa kọ́kọ́ bí láyé Fatima ẹjọ ní èjì tí mo dé yìí ọjọ́ orí mi ti lé kan ní 50 ẹjọ ṣé èjì yìí tí a wá sọ fún mi pé obìnrin ò lè bímọ fún mi I am an actor entertainer ni mí people knows wípé ẹ̀yin irú yín wà tẹ́ ẹ fẹ́ bímọ fún entertainer at all cost ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ́ ẹ bá fẹ́ entertainer yẹn tán tọrọ owó ò bá rí bẹ́ẹ̀ ṣe lérò lẹ máa ń yọ ọwọ́ tẹ́ ẹ máa ń yọ yẹn tí ìrìn àjò mi bá ń wọ́ láti ilẹ̀ èmi ò fi ìrìn àjò mi bo ìrìn àjò mi wọ́ àwọn èèyàn mi mọ̀ pé ìrìn àjò mi wọ́ àmọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun lè gba ẹlẹ́gbà kò bá tiẹ̀ mú ó lọ àwọn tó fẹ́ wọ́n lé ẹni tí n bá tún ti fẹ́ tó kọ̀ mí tèmi ò bá tiẹ̀ mú nìyẹn ẹ̀kọ́ ẹ̀ ni mo jẹ́ ẹlòmíì á sì gbà mí ẹ̀kọ́ mi ló jẹ́ ẹlòmíì á gbà ìyẹn ò jẹ́ nǹkan kan. ok tọ́rọ̀ mi bá wá ń trend wọ́n lọ ṣe fídíò ẹgbà wá o ngangan ẹ̀rọ tẹ̀ kí ya jẹ mi ya kíni àwọn obìnrin bímọ ẹjọ́ tó bímọ lọ́kọ wọn kú obìnrin lọkùnrin dọ́mọ 5 lẹ̀kùn tó kú ìyá kí ló wá jẹ Fatima bọ́ sórí fídíò padà kó gbé Kùránì bí mo ṣe gbé yìí kó gbé lérí pé tó bá jẹ́ pé lóṣó ni ẹ lóṣogbo kó rí báyìí fún ẹ pé tó kì bá ń ṣe lóṣogbo kó rí báyìí fún èmi ní kó fi rẹ́ bá ní kó má rí bẹ́ẹ̀ fún ẹ má wọ̀nyí kò sọ pé èmi látàyè mi yìí tó o bá kí ń ṣe lóṣogbo kó fi mí ṣe ọ̀rọ̀ mi wá wà ńlẹ̀ ó ń trend pé mi àti Lizzy Anjorin ń jà wá ò pé àwọn àtàn ẹ̀ wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ wọ́n ní kó wá jáde kó ṣe fídíò kó lóòótọ́ ẹni ní ìyàwó ẹ̀ ìbọn ló ti já ìyàwó mi ṣé mo lọ lé yín lọ tọrọ ẹni ilé yín tí èmi àti ọ̀rẹ́ mi Ṣẹ́gun Ògúngbè àti ìyá mi lọ àti àfáàṣẹ mi white ọ̀rẹ́ mi tá a jọ lọ ó ti lóyún mo ti ṣe lọ́ńṣìn bó dẹ̀ ṣe lóyún ò lọ ilé ìlú wa o àwa la orí wa pé ọmọ tó wá jókòó yìí àmọ́lé àmọ̀nà ẹ̀ àmàlẹ́ ráìdà ẹja lọ lé wọn ó ti lóyún fún wa ṣé bí jọ́ká nílé yín la mọ̀ pé lẹ́yìn ọdún méjì náà ti ń wá ẹ lé wọn ò yẹ rárá tó bá jẹ́ pé rọ́ náà ni mo tún pa Kùránì rèé o wọn lọ́dún méjì náà ti ń wá ẹ lé wọn ò yẹ rárá wípé sọ ilé mi lo wà onírọ́ èyí tó dọ́dọ̀ mi kò ì jóṣù méjì lọ so tọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ sí mi lórí social media wá rí yàn gẹ́gẹ́ bí opportunity káwọn èèyàn lè wá dáwó fún ẹ ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá fẹ́ fún lówó gẹ́gẹ́ bí wípé ọmọbìnrin kan ti bára ẹ̀ láyé jẹ́ ẹ fún ní ẹ má ṣe sàrà fún ṣùgbọ́n wípé ẹ tọ́mọ́tẹ́kù àlejàn ó bá yé ẹ̀jẹ̀ torí ẹ̀ láṣẹ fẹ́ ẹ̀kọ́ ẹ̀ ọlọ́run máa ẹ̀ṣẹ̀ iná ẹ̀ṣẹ̀ ní irú ẹni bẹ́ẹ̀ ń kó léra ẹ̀ lórí o
lálẹ́ ọjọ́ tó sì máa lọ mi ò kì í ṣẹran tútù àmọ́ bó ṣe sọ̀rọ̀ tó lọ́jọ́ yìí mi ò máa gbìn látago 7 alẹ́ di aago 2 òru ṣé mo gbìn àárọ̀ ọjọ́ kejì ló kó nínú yàrá ọ̀dọ̀ ẹ tó fẹ́ wọnú yàrá mi mímọ́ tó fẹ́ mímọ́ tó fẹ́ lọ mú mo dẹ̀ tẹ̀lé ẹ bí mo dẹ̀ ṣe tẹ̀lé ẹ títàlẹ́ tí mo tẹ̀lé ẹ bí ìnà ẹ mi ń fọwọ́ kàn ẹ o kàn tọ́nu bìrìbì ẹ pọ̀n mi lóhe ó yọ̀bọ̀ mọ́ ẹ lọ́wọ́ ni oṣù 2 nínú fi rún mi lẹ́yìn ìgbà tó lọ ìyàwó ẹ̀gbọ́n àbúrò mọ́mí ẹ kan bẹ́gbọ́n mọ́mí ẹ òun bẹ wúmà yẹn sí mi ìyá kí ló ti máa ń pè náà wúmà yẹn kódà bó ti fẹ́ yàwó mi nígbà tí wúmà yẹn ṣe ń pè mí tí ó ti tó ṣe ń bẹ̀ mí pé kí n jọ mo ní mo ti níyàwó wọn ní èèyàn fẹ́ yàwó 2 mo ní èmi ò lè ṣerú ẹ̀ ìrìn àjò mi ti wọ́ kọjá kí n tún wá kóbìnrin jọ ṣe bí ìyàwó ni mo fẹ́ sílé yìí ìyàwó tí mo fẹ́ sílé lónìí mo ti ń fẹ́ ọdún 7 ti kọjá pé mo pàdé obìnrin mò ń fẹ́ 7 years ti kọjá mo dẹ̀ ṣẹ̀tọ́ lórí ẹ̀ ó sì wà nínú ilé mi di sìn Fatima ṣó o lóṣù 6 nínú ilé mi ni ìyàwó mi àtijọ́ ń gbé ní ìsìn ọdún 4 ti kọjá ọdún 4 ó ti kọjá ó yẹ kó ti lọ tó bá jẹ́ mi ni mi ń dá ìrìn àjò mi tó wọ́ láti ilẹ̀ ẹ wá fẹ́ lò against mi kó lè wọlé òdo lẹ máa gbà èèyàn lè fẹ́ bìnrin kó rí pé kò wọ̀ kó ní kálukú máa lọ ń lọ ẹ ẹni bá lọ sórí nọmba 8 kò ní dúró nọmba 7 ẹ gbàgbé wèrè wá bọ́ síta wá ń sọ ẹ wẹ́ èèyàn ẹ má múra yín gan o ẹ má múra yín gan o ẹni kó ẹkọ ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹni kó gbé kùránì lérí wípé sẹ́ tó bá jẹ́ pé ṣẹ́ olóṣó ló ń ṣe lóṣogbo kó búra sí tó bá jẹ́ kì í ṣe ṣẹ́ olóṣó ló ń ṣe lóṣogbo kó búra sí tó bá jẹ́ wípé èmi ni mo lé kó búra sí tí kì í bá ṣe pé mi ni mo lé kó búra sí. Are you getting me? Kí ni wọ́n rún ní àbí? Okay, I'm a cut it. Kó búra sí jẹ́ngbọ́ kó búra sí kó lo Quran kó má wọ̀rí wọ́n ní ọlọ́run kì gbẹ́ ọlọ́run gbẹ́ ọlọ́run máa gbẹ́ kó tó mú yẹn má wọ̀rí kó lo Quran kó fi búra èké mo wà ókè pẹ̀lú ẹ̀ wá bọ́ online. Now irú ìwọ ọmọbìnrin tí mo rí wípé ègé ló gé tó fi wọlé mi tí mo mọ̀ pé ègé ló gé oníkọ́lọ́ bí Pasuma léèrè ìwọ ní Pasuma gbé sórí mi lọ́jọ́ lọ́ńṣì mi tó bá gbàgbé ó mọ wèrè tó ṣe ń bẹ̀ ìjọ yẹn ni mo mọ̀ pé lóṣù yẹn ní ìmàlẹ́ ẹ̀ lọ́tàn tí tó lọ fúnra ara ẹ̀ búra fáwọn èèyàn tó bá jẹ́ mi ni mo dẹrù ẹ síta o búra fáwọn èèyàn tó bá jẹ́ pé mi mọ̀ pé o ṣe lọ fúnra ara ẹ ló lọ o ọmọ ti pọ́ ọmọ ọdún 10 báyìí wàá wò pé kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ mi ni mo lọ ọmọ yẹn tó bá dá ẹ lójú mú sínú ọkọ̀ gbogbo ọmọ tí mo bí láyé inú ilé mi ni wọ́n wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ọmọ tí mo bí sọ́fà abẹ́ mi lọ́wà kò sọ́mọ kankan lábẹ́ ìyá tó bí wá ní ọní kó má bàa kẹjọ ẹ lè gan àbí kó má bàa lọ fi ṣẹ́ṣó kó má bàa lọ ṣe o ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ayé gbogbo yín máa bàjẹ́ jáde kó o búra fáwọn èèyàn kó kì í ṣe lóṣogbo jáde kó o búra fáwọn èèyàn wípé mi ni mo lé ẹ jáde nínú ilé jáde kó o búra fáwọn èèyàn pé kì í ṣe jọ́ tó o mọ̀ wípé àwọn tá ìjọ ń ṣe olóṣó wọ́n ti da mẹ́sẹ̀gì ránṣẹ́ sí mi mo ti mọ̀ pé olóṣó ni ẹ jáde kó o búra pé kì í ṣe jọ́ yẹn ló sá pátápátá tó wà bẹ̀ yá mi sí mi mọ́ jáde o ti gbọ́ mo ṣe fídíò yìí nítorí ẹ̀yin olólùfẹ́ mi obìnrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ ń kọ̀kọ́ kúkọ ẹni táyé ẹ̀ wọ́ọ̀tì ju tèmi lọ́wọ́ àánú yín bẹ́ẹ̀ ni ẹni títí ẹ̀ wọ́ọ̀tì mo ti fẹ́ obìnrin kí n tó pàdé ẹ̀ mi ń sì rẹ́dì láti fẹ́ ọlọ́run ló fi kọ́ mi lọ́rùn obìnrin tó gbé Kùránì wá débi wípé nígbà tó ṣe yẹn tó lọ Al-Kùránì yẹn inú mọ́sálásí kan ni mo lọ gbé sí níbi tí mo bẹ̀rù ọlọ́run dé pé tó ọmọbìnrin lè ti lọ́nú ayé mi àmì mọ́ Al-Kùránì yìí ó fi bẹ̀ mí nígbà tó fẹ́ bẹ̀bẹ̀ ni ó dẹ̀ lọ gbé sí mọ́sálásí ṣáwọn èyí obìnrin yẹn nǹkan yàn ni àwọn èèyàn wà tó obìnrin bíi 16 ti bímọ fún láyé
wá bọ́ síta ìyàwó kìíní ìyàwó kejì ò kí ni wèrè káwọn kọ́ lè bí tí a bí nobody àfẹni tó bá ń wò ní sọ́mbẹ̀ kó jáde kó kúra sí gbogbo tí mo sọ o ìwọ tí mo dé táìdì tó ń lò lóṣogbo mo débẹ̀ dáadáa kò síjọ́ tí mo débẹ̀ tí wọ́n sọ pé àyàn ọkọ rẹ wá nǹkan kan ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà ni mo ti mọ̀ pé o ti bímọ fẹ́ ní kìíní wọ́n ti lé ẹ̀ o ti lọ fọ́kọ kejì wọ́n ti lé ẹ̀ gbọ́dọ̀ ti jẹ́ ìyàwó mi ṣé mo fẹ́ ẹ ni mo fẹ́ ẹ ni olóyún fún mi náà ẹ̀ náà olóyún fún mi ní kórìkọ mi má bàjẹ́ àti nítorí tọ́lọ́hún mo gbà mo ṣe kó mọ́ ẹ̀ àbí ta ló sọ fún mi pé mi ni mo ní báwo ló ṣe ṣúọ̀ fún mi pé mi ni mo ní látọdún yẹn dẹ̀rẹ́ ohun tí mo ní lẹ́mìí ni pé tó ọmọ tó lóhùn bíi níjọ́kíjọ́ tọmọ yẹn bá wálé ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé màá kọ́kọ́ ṣe DNA test tó bá jọ́mọ mi màá gbà sábẹ́ màá máa tọ́jú ẹ̀ àwọn tó jù lọ wà lábẹ́ mi nǹkan kan ò ṣe wọn ọ̀gẹ̀ lábá wọn ọ̀gẹ̀ lẹ́sẹ̀ mi wà ní tọ́jú ọmọ yẹn màá wá tọ́jú ọmọ ẹyọ kan ṣó ti no obìnrin ò gbé mi lọ́mọ lọ so opportunity tó fẹ́ lò yìí ó lè jẹ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn YouTube tó gbé ẹ jáde lọ́gbìn kan àwọn ló pawó fún bó ṣe jẹ́ nìyẹn o ó dàbọ̀ for now mo sì lọ́nà so tó bá wá jẹ́ pọ́ mọ́ mi lọ́mọ tó gbé dání báwo ló fẹ́ kí tọmọ yẹn jẹ́ lọ́dọ̀ mi pẹ̀lú fídíò tó ṣe wípé láyé ìgbà tèmi àti èèyàn ń jà ló wá jáde tó ń wíwí kúwì ó yá jáde kó dìbọ́ǹkì ẹ̀ nǹkan tí mo sọ pé kó dìbọ́ǹkì jáde aláṣẹwó nìyẹn lóṣogbo màá mú wọn dé stand yẹn màá pé àwọn èèyàn ẹ kó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ pé wọ́n gbọ́dọ̀ jẹ́wọ́ wọ́n á jẹ́wọ́ ilé ìtàṣe ẹwọ́ èèyàn olólùfẹ́ tẹ́ fẹ́ mi ó dàbọ̀ àwọn tó jẹ́ pé tí Fátímọ̀ ti wọ̀ yín létí tó ó tún dàbọ̀ náà gbogbo tí n bá fi parọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ó kù mí ó kù Ọlọ́run ọba tó dá lé ayé tó dá mi tó dá Fátímọ̀ bí ọ̀rọ̀ àárín mi àti Fátímọ̀ Mohammed bó ṣe rí nìyẹn mi ò fẹ́ sílé mi ò fẹ́ níyàwó kì í ṣe ìyàwó mi ò lọ tọrọ ẹ o mi ò tọrọ ẹ o ó lóyún fún mi mi ò sì kọ́ èmi kọ́ ni mo sì lé fúnra ẹ̀ ló lọ bó ṣe jẹ́ nìyẹn àwọn ìwà ọ̀dàlẹ̀ tó wù òun ni mo sọ yẹn tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí mi bóyá kí n fẹ́ rí obìnrin bẹ́ẹ̀ sílé bóyá kí n má fẹ́ ẹ máa sọ fún mi ní comment section bó ṣe jẹ́ nìyẹn dẹ̀bọ̀ ọ̀tà lẹ́yìn ọdún mẹ́wàá yẹn bóyá mi kó kàn díẹ̀ rárá nonsense. Fátímọ̀ èmi ni mo sọ Màbúbù lórúkọ o tó bá dá ẹ lójú pé mi ni mo ní pé tí n bá ti ṣe DNA máa sọ pọ́nmọ mi ní àárọ̀ látílẹ̀ máa mọ̀ ìjáì máa mú ọmọ yẹn bọ̀ lábẹ́ òkúta tó bá ti dá ẹ lójú ẹrú bùkátà ọmọ ò bà mí o iléèwé ebo lọmọ fẹ́ lọ ṣèbí ilé ẹ̀kọ́ tí mo lágbára ni máa fọmọ sí màá dẹ̀ máa fọmọ lóúnjẹ ibi ò pa bó ṣe jẹ́ nìyẹn o wọn ọmọ mi bá ní lábẹ́ òkúta tó bá jẹ́ mi ni mo ní.